dákun máa tán àdánwò. Dákun máa tán ti ìbànújẹ́. Ó máa fọ́ látòkè nílẹ̀. Ọ̀lẹ́ni wá ìwọ lálágbára. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ìlú Ogbomosho. Ìlú Ogbomosho kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run. Ilẹ̀ Nàìjíríà ò ní dàrú. Ìpínlẹ̀ tèmi náà ti wá Ogun State kò ní bàjẹ́ o. Ẹ rí bàbá Imam, bàbá ṣe ń jẹ́wọ́ ọmọ ọkọ ni. Wọ́n máa ń sọ tí wọ́n fi ń pa irọ́ mọ́ mi wípé àwọn fámìlì wa ní Ayélára nísàlẹ̀ àfọ̀ wọ́n ń ṣe mítìn ìjọ kan, wọ́n pè mí náà síbẹ̀, mi wá lọ. Mo wá ní káwọn ọlọ́pàá lọ àrẹ́sì wọn bẹ̀. Mo ní kọ́lọ́pàá lọ kó wọn níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti gbọ́. Mo sì ní orí bẹ́ẹ̀. Tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe tún kìíní yẹn sọ tí wọ́n tún sọ. Gbà tí mo wá gbọ́ lánàá ní ẹnu àwọn tí wọ́n jálágbára èèyàn tí wọ́n sì jẹ́ ẹni ńlá púpọ̀ nílẹ̀ Yorùbá yìí, mo wá wò pé mo ní láti clear ẹ̀. Àkọ́kọ́ ẹ gbọ́ dáadáa, èmi fi ọlọ́pàá kankan mú fámìlì wa níbi tí wọ́n ti ń ṣe mítìn níbi Ayélára. Tó bá wá ṣe wípé mo ṣe bẹ́ẹ̀ tí mò ń pa irọ́ pé mi ì ṣe bẹ́ẹ̀, Ọlọ́run gbogbo túbà 200 tí mo ti ṣe wò ó, gbogbo ládá tó wà ń bẹ̀ tó lè jẹ́ kí èèyàn ṣorí ire táyé àti tàlkíámà, Ọlọ́run mọ́ fún mi, mọ́ fún àwọn mi. Ẹ̀hùn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn ègún àtèpè, àwọn la'anat tó wà ní Al-Qur'an, àtèmi àtàwọn ọmọ mi Ọlọ́run fún wa tó bá ṣe wípé mo lọ àrẹ́sì wọn tí mo dẹ̀ ń pa irọ́. Ṣùgbọ́n tó bá ṣe pé mi àrẹ́sì ẹnì kankan tí mi ìdẹ̀ lọ fi ọlọ́pàá mú fámílì nìkan kan rí láti jọ tí mo ti dáyé, gbogbo yejú èèyàn tó ń sọ bẹ́ẹ̀ pátá láàánà tọ́lọ́run tayé tàlkíámọ̀ tọ́lọ́run fi sínú Al-Kùránì, Ọlọ́run ní ọba wù. Ṣé rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọn ní ìdí àti máa ṣàlàyé fún èpè ní kéèyàn máa kù wọ́n. Béèyàn bá ti ń kù wọ́n lépè, wọ́n ara wọn ó máa balẹ̀ díẹ̀díẹ̀. Inú mi dùn yín tí bàbá wa Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ṣe lánàá, Ọlọ́run ní jẹ́ ó burú fún yín o. Ẹ wá rí èyí tèmi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ sọ. Ṣé rí àwọn ìran kan ni mo fẹ́ pè, àwọn ìran kan táwọn ìran yìí náà ò bá ti wá lè jáde sọ̀rọ̀ yìí lágbára Ọlọ́run, gbogbo ègún gbogbo èpè tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣẹ́ lórí múmbàrí lánàá yóò ṣẹ́ lé yín lórí. Ìjọ mẹ́ta péré mo fún wọn ìjọ mẹ́ta tọ́wọ́n bá ti lè jáde dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pẹ̀lú ògo t'Ọlọ́run kóṣù yìí ó tó jálẹ̀, gbogbo ègún tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣẹ́ lórí múmbàrí yóò ṣẹ́ lé yín lórí. Àkọ́kọ́ Sùbẹ́rù Lọ́baníkà, ẹlẹ́ẹ̀kejì Jamiu Ọládayọ̀, àti yín àtìran yín, gbogbo èpè tí Imam ṣẹ́ ni ó ṣẹ́ lé yín lórí tẹ́ ẹ̀ bá ti lè dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. Jamiu Ọládayọ̀, Abdulbelo, ìwọ náà wà nù wọn. Irọ́kù tó pọ̀ Kọ́dírì, olórí KTV, ìwọ náà kún wọn. Àti gbogbo àwọn sẹ́ẹ̀tì yín wá dórí Àbíbù láàfin. Tẹ́ ẹ̀ bá ti jáde dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí, inshallah bí kúndúrà ti láì kóṣù yìí ó tó jálẹ̀, èpè ègún tí Imam Ògbómọ̀ṣọ́ ṣẹ́ yẹn yóò ṣẹ́ lé yín lórí kóṣù yìí ó tó jálẹ̀. Ẹ sì ṣẹlẹ́yà ẹlẹ́yà wọ́rọ̀ gidi wá dórí káró wí. Èpè ègún tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣẹ́ yẹn yóò ṣẹ́ lé yín lórí tẹ́ ẹ̀ bá ti lè dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. Kí ni ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ kù tó pọ̀. Ó ní Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ gba 250,000 naira lọ́wọ́ ààrẹ Musulumi ìlú Ògbómọ̀ṣọ́ láti lè lọ fi béèlì àwọn fámìlì wọn.
mo wá ń sọ nísìn categorically torí mo ṣe investigation lórí ọ̀rọ̀ yìí wọ́n máa gba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ yìí mo pe àwọn tó yẹ kí n pè lórí ọ̀rọ̀ yìí pé ṣé lóòótọ́ ni ìmáàmù fọlọ́n búra gbogbo àwọn tí mo pè lórí ọ̀rọ̀ yìí wọ́n fi Ọlọ́run búra pé ìmáàmù ò gba £1 lọ́wọ́ ààrẹ mùsùlùmí láti lọ́ọ́ fi béèlì àwọn fámìlì wọn tí ìwọ Jamiu Ọládayọ̀ Kọ́dírì ọ̀rọ̀ ìrọ́kù tó pọ̀ Abdulbello Karowi lórí Ibu TV àti gbogbo sẹ́ẹ̀tì yín Abdulaziz gbogbo yín tẹ́ ẹ̀ bá ti wá jáde kẹ́ ẹ̀ fọlọ́n búra lórí wípé wọ́n gba 250,000 lóòótọ́ lágbára Ọlọ́run kóṣù yìí ó tó jálẹ̀ ẹ̀ ṣẹ̀sìn ẹ̀sìn gidi ni o ṣe wá rí lórí ọ̀rọ̀ 250,000 máa pe Abibu láàfin ìmáàmù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kó wá jáde èmi sọ pé 419 ní Abibu láàfin àmọ́ gbogbo èèyàn believe mo wá fẹ́ ká Abibu kó jáde kó dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí Baba Owo Ejide wọ́n sẹ́ndì owó sí àkáǹtì Abibu láàfin lákọ̀ọ́kọ́ wọ́n sẹ́ndì owó sí àkáǹtì Abibu lákọ̀ọ́kọ́ wọ́n tún sẹ́ndì ẹ̀ lẹ́ǹkejì owó yẹn wọlé sàkáǹtì Abibu pé kó lọ́ọ́ fi béèlì àwọn tí wọ́n mú ẹ máa gbọ́ o Baba Owo Ejide ló sẹ́ndì owó sí àkáǹtì Abibu láàfin o pé kó lọ́ọ́ fi béèlì àwọn èèyàn kì í ṣàrẹ mùsùlùmí ló sẹ́ndì owó sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ o Baba Owo Ejide ló sẹ́ndì owó sí àkáǹtì Abibu láàfin pé kó lọ́ọ́ fi béèlì àwọn tí wọ́n mú wọ́n sẹ́ndì ẹ̀ lákọ̀ọ́kọ́ wọn mọ̀ pé ó ti wọlé wọ́n tún wá tún owó yẹn sẹ́ndì lẹ́ǹkejì ọlọ́pọ̀lọ́ mo fẹ́ ká máa jọ fi gbọ́rọ̀ yìí kẹ́ ẹ lè mọ̀ pé 419 ńlá gangan ni Abibu láàfin wọ́n sẹ́ndì owó yẹn Baba Abbas ṣàbíbù kówó ìjíṣẹ́ Abibu wá jáde pé ìmáàmù wá jáde kó fọlọ́n búra wípé Baba Owo Ejide ò sẹ́ndì owó sínú àkáǹtì ẹlẹ́ẹ̀mejì kẹ́ ẹ lè mọ̀ onírọ́ oníjìbìtì ọmọ àlè nínú ọmọ kẹ́ ẹ lè mọ̀ ní o so gbogbo ẹ̀yin Kọ́dírì orí KTV Jamiu Abdulbello ẹ rí i pé làákàyè gbogbo yín ti lọ báyìí àníkẹ́yìn náà wàá jáde báyìí 250 tẹ́ ni wọ́n gbà lọ́wọ́ ààrẹ mùsùlùmí ẹ wá búra lórí ẹ̀ ẹ sì wá jáde Abibu ìwọ náà wá jáde kó wá búra wípé ìwọ náà wá Abibu láàfin ìwọ náà wá jáde kó wá búra wípé Baba Owo Ejide ò sẹ́ndì owó sí ẹlẹ́ẹ̀mejì pé kó lọ́ọ́ fi béèlì àwọn fámìlì ṣó o kówó náà jíṣẹ́ ni o kò jíṣẹ́ náà tó o bá wá kó jíṣẹ́ búra tó tí Baba Owo Ejide ò bá sẹ́ndì owó sàkáǹtì ẹ jáde kó o búra tó bá sẹ́ndì owó sàkáǹtì ẹ jáde kó o búra kí wọn náà ṣe bí mọ́mú Ògbómọ̀ṣọ́ ṣe ṣe kẹ́ ẹ lè mọ ọmọ ọkọ àtọmọ àlè gbogbo ayé ẹjọ́ ẹgẹ́ adẹ́dẹ́júlẹ̀ báyìí ká wá wo ọmọ ọkọ àtọmọ àlè nínú gbogbo wọn ṣé Abibu lọmọ ọkọ ni tó bá fi lè jáde bóyá Baba Owo Ejide sẹ́ndì owó sí àbí wọ́n sẹ́ndì owó sí kó jáde ẹ̀ẹ̀mejì ní Baba Owo Ejide sẹ́ndì owó sí o ẹ̀ẹ̀mejì pé kó lọ́ọ́ fi béèlì àwọn tí wọ́n gbé ṣé Abibu tó kówó náà jíṣẹ́ ẹgẹ́ kó jáde kó wá búra owó tó kọ́kọ́ sẹ́ndì lákọ̀ọ́kọ́ kò dá padà o owó ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ẹ̀ náà ló wà o ṣó kó jíṣẹ́ ṣó wá lọ béèlì àwọn ènìyàn àbí kò lọ béèlì wọn òun ló jẹ́ káwọn ènìyàn pẹ́ níbẹ̀ yẹn o so kì í ṣe wípé ààrẹ mùsùlùmí ló sẹ́ndì owó sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ o Abibu ní Baba Owo Ejide sẹ́ndì owó sí tí Abibu ò sì lọ béèlì àwọn fámìlì rẹ̀ ẹ ti rí i pé àti mọ̀mọ́kọ àtọmọ àlè báyìí Kọ́dírì wọ́n ní bàbá yín kówó mọ́sálásí jẹ ọ̀rọ̀ lọ́rọ̀ ló ń sọ kiri owó tí bàbá yín kó jẹ ẹ lọ sọ Jamiu ẹ kàn ń rìn kiri bí orí tó sọ́ngi ẹ̀yin náà jáde ẹ wá búra tó bá jẹ́ lóòótọ́ ní ààrẹ mùsùlùmí tí wọ́n kó owó fún bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà jáde ẹ wá búra àmọ́ tí ẹ bá ti jáde búra inshallah bí kúndúrà ti láì kóṣù yìí tó jálẹ̀ ẹ ṣẹ̀sìn ẹ ṣẹlẹ́yà wọ́n ò já ń síwò wò
irọ́ tó jọ yín wọ́n pa mọ́ yín, irọ́ tí ò jọ yín wọ́n pa mọ́ yín. Inshallah bí kò dára ti láì bó ti máa rí nìyẹn. Àsìkò yìí àsìkò operation gbépèfélépè ni ẹ̀gbọ́n tí mo sọ, àsìkò gbépèfélépè. bàbá wa imam àwọn pípù yìí wọ́n ń ṣe ní àpọ́nlé. wákàtí mo fẹ́ kọ fún yín rè. Suberu lọ́baníkà, Jamiu Ọládayọ̀, Ebi Yusuf, ìrọ́kù tó pọ̀ orí Ibu TV, káró ń wí. wọ́n ní ẹni àbùkù ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé rárá. a ní ẹni ẹ̀tẹ́ ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé. túgbọ́ ẹni èpè ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé. ẹ̀dà lúrú títí o ẹ tún fẹ́ bàálù jẹ́ ẹ wá pààrọ̀ mọ́tò lè àtù ayò ọlọ́run ọba. ẹni ẹ̀tẹ́ ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé rárá. Suberu àti gbogbo ẹgbẹ́ wọn ẹni àbùkù ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé rárá. mo ní ẹni èpè ni yóò ẹ̀yin ṣẹ́ ní àpọ́nlé. ẹ̀dà lúrú títí o ẹ tún fẹ́ bàálù jẹ́ ẹ wá parọ́ mọ́ tọ́lì àtò ayò ọlọ́run ọba. èpè ò ní tán lórí yín àfi tẹ́ ẹ bá túbá. Salamu alaikum.